Fi ara balẹ̀ kó o gbọ́ àṣírí tí mo fẹ́ sọ yìí. Fi ara balẹ̀ kó o gbọ́ àṣírí nítorí pé ó wúlò fún ọ. Mo fẹ́ kó o mọ àṣírí yìí. Mo fẹ́ kó o mọ àṣírí yìí dáadáa. Ìwọ tó jẹ́ pé first time rèé tó máa rí mi wò. Make sure wípé o follow mi torí àwọn fídíò mi tó ń bọ̀ láìpẹ́ àti láìjìnà. Ìwọ tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé. Tó bá dẹ̀ jẹ́ pé ẹlẹ́ẹ̀kejì rèé tàbí ẹlẹ́ẹ̀kẹta tó máa wò mí rèé tó ò tí follow mi báyìí. Kó o dẹ̀ make sure kó o gbìyànjú kó o make sure kó o share fídíò yìí. Mo fẹ́ tú àwọn àṣírí kan fún ọ. Mo fẹ́ tú àwọn àṣírí kan fún ọ. Mo gbàdúrà lórúkọ Jésù o máa bọ́ lọ́wọ́ ogun ilé, lọ́wọ́ ogun ọ̀tá, lọ́wọ́ ogun tó lò ní rí àánú gbà láyé. Lórúkọ Jésù o máa bọ́. Mo fẹ́ sọ àṣírí yìí kó o fi ara balẹ̀ gbọ́ dáadáa. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ rí àwọn ìdánilẹ́kọ̀ọ́ mi ní WhatsApp status. Ẹ tètè message mi ní WhatsApp báyìí o 080 69 75 59 71. Kí n tètè save nọ́mbà yín. Kí n tètè save nọ́mbà yìí. Kẹ́ ẹ save nọ́mbà mi. Kẹ́ ẹ lè máa rí àwọn ìdánilẹ́kọ̀ọ́ mi ní orí WhatsApp status. Bẹ́ẹ̀ni, mo gbàdúrà bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà. Gbogbo májẹ̀mú ìdè tó wà nínú ayé rẹ̀, májẹ̀mú yẹn lórúkọ Jésù ó yá kó bàjẹ́. Àdàbí tó o bá táìpù àmì yẹn ló kù. Ṣùgbọ́n tó o bá rí àmì yẹn ṣe, tó o táìpù àmì yẹn tó o dẹ̀ share fídíò, ìdè tó wà ní ara rẹ̀, ìdè tá a fi dì ọ́ mọ́lẹ̀, lórúkọ Jésù ìdè yẹn ó yá kó já dànù. Gbọ́ àṣírí tí mo fẹ́ sọ yìí. Wọ́n máa ń lo kọ́kọ́rọ́, wọ́n máa ń fi dè èèyàn mọ́lẹ̀. Wọ́n máa ń lo kọ́kọ́rọ́, wọ́n máa ń fi bà tèèyàn jẹ́. Wọ́n máa ń lo padlock, wọ́n máa ń fi bà tèèyàn jẹ́. Àwọn tó máa ń fi bà tèèyàn jẹ́ mọ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe. Tán bá ti lè padlock, tán bá ti lè padlock, tán bá ti lè ṣe bẹ́ẹ̀, tán bá ti lè key ẹ̀. Ó depend lé ọ̀nà tí wọ́n bá gbégbà. Wọ́n lè pe ìṣẹ̀dá èèyàn lé lórí. Wọ́n á ní lágbájá ọmọ lágbájá o. Lágbájá ọmọ lágbájá o. Lágbájá ọmọ lágbájá o. Ìwọ ni à ń dè yìí o. Ìwọ la ti ayé ẹ̀ yìí o. Ìwọ la ṣe gbá o. Ìwọ la ṣàwo. Wọ́n á dẹ̀ pé ẹni tí orí ẹ̀ bá wá gbàbọ̀dè, ẹni tí ìṣẹ̀dá ẹ̀ bá gbàbọ̀dè, wọ́n á dẹ̀ dé pamọ́ bẹ́ẹ̀. Mo wí ní orúkọ Olúwa. Ibi tá a ti fi ọ̀rọ̀ dì ọ́ mọ́lẹ̀, ibi tá a ti fi ọ̀rọ̀ dì ọ́ mọ́lẹ̀, tá a ti fi dè èrè rẹ mọ́lẹ̀, tá a ti fi dè ògo rẹ mọ́lẹ̀, tá a ti fi dè ìṣeré rẹ mọ́lẹ̀, lórúkọ Jésù ọ̀rọ̀ Ọlọ́run tú ọ lẹ̀. Bíbélì sọ wípé ẹ̀yin ó mọ òtítọ́, òtítọ́ yóò sọ yín di òmìnira. Òtítọ́ kan wà, òtítọ́ yẹn, òtítọ́ Olúwa ni, òtítọ́ Jésù ni. Tẹ́ ẹ bá mọ òtítọ́ yìí yóò sọ yín di òmìnira. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé Ọlọ́run nìkan ló lè tú yàn lẹ̀. Ọlọ́run nìkan ló lè ṣe. Ohun tẹ́ ń káyà sókè yẹn, ohun tẹ́ ń kó ẹ̀mí lókè yẹn sí, Ọlọ́run ló lè ṣe. Ọlọ́run yẹn ni mo fi lọ̀ ọ́ báyìí. Jésù Kristi ni mo fi lọ̀ ọ́ báyìí. Mo gbàdúrà níbi tá a ti di ayé rẹ mọ́lẹ̀, níbi tá a ti di ògo rẹ mọ́lẹ̀, lórúkọ Jésù ó yá gba ìtúsílẹ̀. Make sure kó o share fídíò yìí láti lè fi ran ẹlòmíì lọ́wọ́. Torí bí o bá ṣe ran ẹlòmíì lọ́wọ́ báyìí, bẹ́ẹ̀ ni àdúrà rẹ á ṣe tètè gbà. Bẹ́ẹ̀ ni wàá ṣe rí ìlọ́po ìbùkún gbà. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò mọ àṣírí náà. Mo fẹ́ kó o share fídíò yìí. Ọ̀nà tó máa gbà ṣe ni pé kó o share fídíò yìí. O lè share sí gúrùpù káàkiri. O lè share sí àwọn èèyàn káàkiri. Mo gbàdúrà ọwọ́ tó fi share fídíò yìí, ọwọ́ yẹn lórúkọ Jésù ó yá kó lọ gba ire mú. Bá a bá tilẹ̀ ti sọ nípa ọwọ́ rẹ pé o lè fi gbá rẹ mú tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n nítorí pé o share fídíò yìí, lórúkọ Jésù ó yá lọ gba ire ńlá mú. Mo wí ní orúkọ Olúwa, agbára tó ń já ní bọ́, tó ń já yín bọ́ ní ìdílé tàbí nínú ìran tó ti jáde wá, agbára tó ń já ní bọ́, tó ń já yín bọ́, lórúkọ Jésù agbára yẹn ó yá kó di òkú. Mo wí májẹ̀mú tó fi ọ́ sínú ìnira, májẹ̀mú yẹn ó yá kó bàjẹ́. Mo sọ ní lọ́wọ́lọ́wọ́, ní ẹsẹ̀kẹsẹ̀, ní lọ́wọ́lọ́wọ́ yìí, lórúkọ Jésù ó yá di òmìnira. Kó wá padà,
kó wá ní testimony, kó wá padà, kó wá dúpẹ́, kó wá padà, kó wá dúpẹ́, kó wá padà, kó dúpẹ́. Mo ní kó ní testimony ayọ̀. Mo gbàdúrà ìwọ tó ṣàmì ni mo ń bá wí lórúkọ Baba Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Ibi tá a ti ti ògo rẹ mọ́, tá a ti ti ògo rẹ mọ́lẹ̀, tá a ti ti ìṣeré rẹ mọ́lẹ̀, tá a ti ti ire rẹ mọ́lẹ̀, tá a ti ti àánú rẹ mọ́lẹ̀, lórúkọ Jésù ó yá gba ìtúsílẹ̀. Lórúkọ Jésù ó yá gba ìtúsílẹ̀. Kó rí àánú gbà. Àṣẹ Ọlọ́run alààyè gùn Jésù Olúwa wa. Àmín. Orúkọ mi David Adéníjì Fáyà tí mo máa ń pe ara mi ní Brother Fire. Bẹ́ẹ̀ ni ìwọ tó o bá ti support iṣẹ́ ìránṣẹ́ yìí rí, support ẹ̀ báyìí kó rí mọ̀ pé rere ni Olúwa. Bẹ́ẹ̀ ni message mi báyìí pé o fẹ́ support iṣẹ́ ìránṣẹ́ yìí financially. Bẹ́ẹ̀ ni bó o fẹ́ support iṣẹ́ ìránṣẹ́ yìí, message mi ní WhatsApp báyìí tàbí kó message mi message mi ní WhatsApp because àti lè reply. So message mi ní WhatsApp báyìí. Bẹ́ẹ̀ ni kó tètè message mi torí àwọn àkànṣe àdúrà kan máa bẹ̀rẹ̀ láìpẹ́ àti láì jìnnà ní orí WhatsApp. Ẹ WhatsApp pé kíákíá báyìí 080 69 75 59 71. Mo gbàdúrà àánú máa fọ̀nù ayé rẹ kó lọ rí ògo rẹ lò, kó lọ ṣe rere. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù.